Welcome to Mashola Gist TV. Ẹ̀yin èèyàn lè ṣe àlàáfíà ní abá yín. Gist tẹ̀ni wọ́n ní Mariam expose pregnancy Tobi o. Wọ́n ló ní gbogbo èèyàn ló ń sọ̀rọ̀ òun pé èèyàn burúkú lòun. Ó ní àwọn tí kábíyèsí ń fojú wò pé èèyàn dáadáa ni wọ́n láwọn gangan ni the pretender o. Pé àwọn gangan ni ènìyàn burúkú. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹ̀ni. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sí orí channel tẹ̀ní. Ṣé dáadáa ni mo bá yín? Gbogbo lè ń kọ́ ṣé àlàáfíà ní ẹ̀wà. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè ní orílẹ̀-èdè Nàìjíríà. Yín tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o. So that a bá ti post any gist ẹ máa gbọ́. Òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín kò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí wọ́n sọ fún Queen Naomi pé kí wọ́n fún àwọn ní Christmas lace, èyí tó jẹ́ pé wọ́n máa fi ṣe ọdún. Wọ́n ní ìgbà tí àwọn olórí rí Christmas lace tí wọ́n lò owó yẹn pọ̀ gan. Wọ́n ní bí Ashley, Mariam àti olórí Ronke ṣe àtàkì kábíyèsí nìyẹn. Ipe kí ló dé tó yẹ pé Queen Naomi nìkan ni wọ́n máa ń gbé owó ńláńlá fún. Ṣáwọn ṣe kábíyèsí ni. Ipe Christmas list lásán. Ipe millions of naira. Ipe kí ló dé. Ipe kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ní wòtòwòtò yẹn pọ̀ gan. Ipe in fact ipe kò ń ṣe ààrẹ. Wọ́n ní ìgbà tó yá wọ́n ní bí olórí Tobi bó ṣe submit list ẹ̀ nìyẹn o fún kábíyèsí nítorí pé ó lóyún fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára. Wọ́n nígbà tí àwọn yòókù tí wọ́n wá submit list, wọ́n ní bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn pé kí ló dé, kí ló ṣẹlẹ̀, ṣé wọ́n fẹ́ ṣèyàwó fọ́mọ ni. Wọ́n ní bí Mariam àti Ashley àti olórí Ronke bí wọ́n ṣe submit list 23 million fún Christmas nìyẹn o. Wọ́n ní bí kábíyèsí ṣe pariwo mọ́ wọn nìyẹn pé kí ló dé, ṣé wọ́n fẹ́ sin ìyàwó lọlé ọkọ ni tó ń fún àwọn ní list 23 million. Wọ́n ní kábíyèsí ní gbogbo yín lẹ̀ ń ṣiṣẹ́. Kí ló dé tó jẹ́ pé Christmas list ló wá máa di wàhálà, ló máa di ìjọ̀gbọ̀n, ló máa di ẹjọ́? Ṣé ẹ̀ lówó Christmas ni? Wọ́n ní kábíyèsí ń béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀. Wọ́n ní Mariam sọ pé kábíyèsí kò yẹ kán sọ bẹ́ẹ̀ pé báwo ni wọ́n ṣe máa fún àwọn kan nìkan lówó tí wọ́n ò ní fún àwọn ẹlòmíì lówó. Wípé kò yẹ kí kábíyèsí ṣe bẹ́ẹ̀. Wọ́n ní kábíyèsí wọ́n ní pé wọ́n ń ṣe ojúṣàájú láàrin àwọn. Wọ́n ní torí ẹ̀ ni àwọn obìnrin fi máa parọ́ fún un. Mariam ló ń sọ ọ̀rọ̀ yìí allegedly o. Wọ́n ní Mariam sọ fún kábíyèsí pé torí ẹ̀ ni àwọn obìnrin máa ṣe parọ́ fún un. Wípé Tóbi tó lòun lóyún, ó ní kò lóyún o. Ó ní irọ́ ló ń pa fún kábíyèsí. Wọ́n ní Mariam ní òun ti sọ so many times pé Tóbi ò lóyún kankan. Ipe photoshoot tó ń ṣe kiri, ipe kò fi hàn pé ó lóyún. Ipe kí ló dé tí kábíyèsí ò lè lọ ṣe DNA pregnancy test fún pẹ̀lú dókítà wọn. Ipe ó ń parọ́ fún kábíyèsí, kábíyèsí náà dẹ̀ ń gbé mọ́ra pẹ̀lú irọ́ ẹ̀. Wọ́n ní ó ní kí ló dé tí Tóbi fi kúrò nínú palace. Kí ló dé tí tó yẹ pé Tóbi kò wà comfortable nínú palace tó fi lọ ń gbé ìta. Ipe definitely ó ń hide nǹkan kan ni. Wọ́n ló máa wá lọ́jọ́ kan, tó bá tún yá tún lọ, tó bá tún yá tún wá lọ́jọ́ kan, tó bá tún yá tún lọ. Ipe ṣé kábíyèsí ò mọ̀ pé ó ń hide nǹkan kan fún kábíyèsí ni. Ó ní ó yẹ kí ó máa tẹ̀lé àwọn lọ sí event kí gbogbo àwọn èèyàn máa rí pé pregnant, pé Tóbi ò lóyún, pé Tóbi ń blow ikùn ẹ̀ ní, pé kò sí oyún kankan nínú Tóbi. Ó ní ó fẹ́ kí kábíyèsí ní kò ń dúró sínú palace nítorí ẹ̀ ló fi ń parọ́ pé òun lóyún. Ipe Tóbi ò lóyún kankan. Mariam ló ń sọ gbogbo ọ̀rọ̀ yìí allegedly o. Wọ́n nígbà tí Mariam sọ gbogbo ọ̀rọ̀ yìí, wọ́n ní kábíyèsí ò find it so easy pẹ̀lú nǹkan tí Mariam sọ, bí ìgbà tó yẹ pé ó wà sure of nǹkan tó ń sọ ni. Bí ìgbà tó ní àrídájú wípé Tóbi ò lóyún lóòótọ́, wípé ó kàn ń gbá kábíyèsí ni, ó ń fi owó gbá wọn, ó ń gba owó lọ́wọ́ wọn nítorí oyún, ó ń parọ́ gbowó. Wọ́n ní nǹkan tí Mariam sọ fún kábíyèsí nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀rí pé èyí tún lágbára.
bí a ṣe gbọ́ ò ṣe mọ̀ pé gist kan tá a ṣe ta ní Tobi lọ gbálẹ̀kùn Mariam lọ pariwo mọ́ lórí pòun ló fẹ́ òun ló wà nídìí pé kí òun ní miscarriage ẹ rántí tó ní pé ó fẹ́ ní threatened miscarriage wọ́n ní pé torí ẹ̀ ní Tobi fi yẹra kúrò nínú palace wọ́n ní bí ìgbà tó yẹ pé Mariam wà nǹkan kan tó fi máa pay Tobi back òun ni Mariam fi ń sọ gbogbo èyí fún kábíyèsí nǹkan tí ò yé wa ni pé ẹ pera yín lólówó ẹlẹ́gbẹ́ dání kí ló dé tí kábíyèsí bá ti ṣe nǹkan fúnkún ẹ Naomi tínú máa ń bí yín tẹ máa ń jealous and bí kábíyèsí ti ṣe sọ wọ́n lẹ́ lówó náà láti ṣe Christmas fúnra yín kí wá ló dé tó yẹ pé nǹkan tí Queen Naomi bá ti ṣe lẹ́yìn náà fẹ́ máa ṣe ẹ̀yin èèyàn abẹ́ẹ̀rí pé yìí tún lágbára wọ́n ní Mariam àtàkì Tobi o wípé nítorí Tobi ti accuse ẹ̀ rí wípé òun ló wà nídìí threatening miscarriage tóun ní wọ́n nítorí ẹ̀ ni Mariam fi ń àtàkì Tobi wípé kò lóyún ipò ń parọ́ fún kábíyèsí ni every time ni gbogbo wọn máa ń jáde nínú palace even gan Mariam rí tó bá ti bínú báyìí wọ́n máa gbẹ́rù wọn ń lọ nìyẹn tó bá tún yá wọn á tún padà every time náà máa ń lọ every time náà máa ń lọ every time náà máa ń lọ every time náà máa ń kúrò nínú palace ẹ̀yin èèyàn lé kábíyèsí ò bá kàn tipátipá fún wọn wípé ní tó bá ti gbé ẹrù ẹ̀ tó bá ti jáde nínú palace wọn gbọ́dọ̀ padà wọnú palace àwọn. so nǹkan tá a gbọ́ lẹ́nu Mariam nìyẹn o wípé photoshoot tí Tobi ń show tó ní òun fi ní evidence pé irọ́ ni wípé èèyàn lè ṣe photoshoot kó dẹ̀ má lóyún so nǹkan tá a gbọ́ ta ní ká mú wá fún yín nìyẹn ò ẹ̀yin èèyàn lé etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kọ́díkọ́ ìsàlẹ̀ àpò òkè òkè lọ́lá yín á máa lọ please share this video like and subscribe God bless you all.